orí ọmọba. Mo tọrọ kápá lọ́wọ́ bàbá mi. Adékọ̀rú ṣèlú ìgbà ẹni mo ṣe. Àṣà pẹ́lẹ́ mo kọrin tẹ́sẹ̀ bá mi. Àyànbó ẹ̀mí ilẹ̀ kò dúró. Ọ̀rẹ́ mo tura Ìkòròdú division mo kí yín. Àyíbá ṣàkíní wọ òwúrọ̀ pé lọ́mọ àgbẹ̀dọ̀ lọ́bàbà ìjàmbúlẹ̀ ní ìwà sí wáyé. Mo kí gbogbo ládéládé báyìí ní Ìṣọ̀lá Kámárù bí wọ́n bá ní ìmáṣàun. Arólúgbàgbé mi lẹ̀ pẹ́. Ọlọ́jà wọ́n ní báwọn kọ́ bá Kàsálí. Wọ́n lè ṣọdún ẹlẹ́yà ọ̀ṣẹ́ mi ìgbà. Àṣẹ apẹ́lẹ́nu kọrin kéèsè. Mo jẹ́ṣẹ́ kábíyèsí mi lẹ́pẹ́. Lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ẹ̀yẹ mi olórí ọmọba Kazeem bẹ́ẹ̀ ní ìkàlẹ̀. Òun àtọ́lórí ẹ̀. Mo jẹ́ṣẹ́ tọ́lá pẹ̀lú mi bàbá mi. Ìṣọ̀lá mi Kámárù o. Ọláìlúwà ọba Ajíbádé. Àgọ̀rọ̀ bákàrẹ̀ wọ́n ní kí yín. Rámọ́dù ní ilẹ̀ mọ́ta. Ọba Aláìlúwà Richard Abẹ́mi Ògúnṣọlá wọ́n bẹ ní káàlẹ̀ Olúbẹ̀ṣẹ̀ wọ́n lè kú oríire ọba Kàsálí. Lórúkọ ọba Ẹnjìnìà Bashiru Àrẹ̀mú Adéyẹmí ọmọṣọ̀kan wá. Sẹ́kùmẹ̀dé èmi ní ìgbàgbọ́dọ̀. Alákẹ́tù ní kẹ́tù ètù kò ṣọ̀fẹ́ tiwa. Adéoríyẹmí mi ìṣẹ̀sán. Oyè bàbá tẹ̀rù. Kábíyèsí mi lẹ́ẹ̀pìn ní kí. Bàbá mi ṣàgbọ́nà ọ̀gọ́jì mọ́ kí ẹ kí ẹ. Adéoríyẹmí mi ìṣẹ̀sán.
lórúkọ kábíyèsí ẹ̀ lára. Aláìlúwà ọmọ olúfọ láàrin ògùn sanwó. Olórí kábíyèsí ẹni ayáwó mo kí ẹ ìyàwó ọba lẹ́nu. Kábíyèsí ẹ lára ó ṣe bábọ̀ ó ṣà màmá rí yín bá lójoojúmọ́. Gíga là bọ́jọ́ ilẹ̀ máa bẹ ojojú wọn lè ọ̀gbẹ́ ní gbẹ̀ṣu ojoojúmọ́ lè wọ́n wà ọmọ níbo ó ṣe òun ẹ̀ máa wà nínú ọ̀làlá. Ẹ kú àdúrótì èmi ẹ kú àdúrótì àná àtàná torí ọba Latrice Àlàó láti fún wọn bá ti kàtẹ́ o sùúrù lè onípàdúgbẹ́ àìlẹ́ni ní ìmọ̀ ọ̀sán wí. Ọmọkọlá mi kábù kí ikọ̀ kábíyèsí. Ìjọba wọ́n ní kí n bá wọn kọ́ bá a kà sálí. Látọ̀rí ọmọ bá. Ṣẹ̀bẹ̀rẹ̀ ní owó ọ̀wọ́ ẹ̀ kò ní kọ́. Ìlẹ́yìn kìíní kì í yín méjèèjì àtọ́ Babátúndé Balógun. Tó ń jẹ́wọ́ etí ọ̀sán létí omi. Sọ́lùwáládé gbogbo lẹ̀ láwọ̀ ẹ̀ lọ́wọ́ orí international water. Adúpẹ́ ọlọ́run ọ̀nà tí í ṣí ọ̀nà tí í là. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fowó ṣòwò ẹ̀rọ torí ọjọ́ iwájú. Tá a bá pè sí ilẹ̀ lọ́mọ máa dé bá. Ẹ tẹ̀lé mi kálọ̀ Wàsíù Ayinde. Òun ni New Lagos táwọn sọ. Sọ́lùwáládé gbogbo ìbejì láti Lẹ́kì wẹ̀pẹ́ aláwọ̀ tiwa. Kéwà ní ultimate. Orí international water ládùúgbò sí. Wọ́n tún fún wa ní kọ́sítẹ́rọ̀. Olúwayé èbújì mi owó tẹ́ ẹ bá tọ́jú. Níṣẹ́ ni ó máa pọ̀ lójoojúmọ́. Aláìlúwà, adé orí ẹ̀ kò ní í ṣí mọ́. Ọlákúnlé ní bá di irú mo kí i. Eléjìgbò lágbàsá kún lórí omi ọ̀sàṣẹ́ alẹ́ lórí odò.
ọ̀nà ẹ̀kú balájì ọmọ ní ìbí rẹ̀ ìyẹn lórúkọ púpọ̀ lórúkọ tó jẹ́ bẹ́ẹ̀ bá pè ní Julius Berger alórúkọ ẹ̀ dáadáa ni bẹ́ẹ̀ pé lọ́mọ eléyàn tí ò ṣe fìyà jẹ alórúkọ ẹ̀ dáadáa ni bẹ́ẹ̀ pé lọ́mọ bí ìwí rẹ̀ alórúkọ ẹ̀ dáadáa ni. ìhun tó bá ti kú pátápátá bí ẹ bá fọwọ́ ọkàn ají ló ṣe ń jẹ́ Julius Berger onígbàhùn kí kábíyèsí mi Jimmy Benson ní kí ọmọ bíbí rẹ Honorable Benson Jimmy. Honorable Aroma Shudi Abiodun Ìkòròdú constituency 2 wọ́n ní kí Honorable Bọ́lá ọmọdékúnlẹ̀ lílà ní kí Ìkòròdú constituency 1 àti distinguished senator.